Adé òfin kan sí nǹkan. Fèsì. Wèrè. Ìyá dídé mi. Èmi kò wọlé gbà wọn lọ́wọ́ ẹ̀. Ìwọ gangan gbà wọn lọ́wọ́. Ó yẹ máa ẹ má fún wa ní nǹkan jẹ o. ẹ̀yin tèmi nílé lóko níbikíbi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa lórí ìkànnì yìí lórí amóhùnmáwòrán Mastermind TV náà ni níbo ni a wà lọ́wọ́lọ́wọ́ tí ẹ ti ń tẹ́tí gbọ́ wa tí ẹ fi ń fábà láti máa wò wá Ọ̀ṣun festival náà la wà lọ́dọ̀ ìyá wa yèyé Omigbemiro ìyá wa tí ń ṣe ọdún ní ọjọ́ ti tòní ẹ máa bá wa ká lọ òun náà lẹ ti ń rí yẹn o àwọn ṣàwá náà.